ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn tá ń bẹ láyé mo fẹ́ ṣe wáàsí fún wa lára àwọn àgbàlagbà tí ń bẹ ń kalẹ̀ nínú gbogbo ntọ́lọ̀ ń dá èèyàn àwa la wúwo jù alìjẹ̀nú ilé wúwo jù lọ́lọ́run fi ń pè wá ní sàkọ̀lẹ́yìn ayò asàkọ̀lẹ́yìn ẹ̀yin méjèèjì tẹ́ wúwo tẹ́ strong inú tí mo dá báwo èèyàn ti wá wúwo tó ní ọlọ́run value àwọn nǹkan kan jù wá lọ inú àwọn jamadat wọ́n ma ọlọ́run jù wá lọ wọ́n bẹ̀rù ọlọ́run jù wá lọ wọ́n ní ìmánì jù wá lọ wọ́n fẹ́ ọlọ́run jù wá lọ wọ́n gba tọ́lọ́run jù wá lọ èyí ṣe tọ́lọ́run fi value wa jù wọ́n lọ iṣẹ́ wọn sì pọ̀ fún ọlọ́run jù wá lọ àpèjúwe àwọn jamadat láwọn nǹkan tí ò mí ìbáàdà àwọn pẹ̀lú ọlọ́run wá ju tàwa tá mi lọ ẹ jẹ́ mú àpèjúwe àpáta wa mo fẹ́ wo kí tiẹ̀ ní tọ́lọ́run fi wá gbé àwọn èèyàn lékè gbogbo nǹkan wàlẹ́ àlùkù wa gbogbo ń tá a ṣe fọlọ́run ọlọ́run ò sí èròjọ́ wọn ní alukur'an pẹ̀lú gbogbo ń tá a ṣe fún ọlọ́run fẹ́ jọ wá sora wa tòun ti bẹ́ẹ̀ ń ṣe ń fẹ́ràn wa náà mo á wò pé ta lẹni náà tó jẹ́ fẹ́ràn wa torí ìwáyé àná Muhammad sallallahu alaihi wasallam anabi lọ́lọ́run torí ẹ̀ fálù gbogbo wa báyìí sallallahu alaihi wasallam ká padà síbi àpáta aljibal òkè àpáta ẹ máa wo àwòsàn àwọn qualification tí Olúwa fi qualify àpáta àkọ́kọ́ àpáta tọ́kọ́ wà ló tọ́kọ́ dé orílẹ̀ ayé nígbà tó lọ́n láyé àkọ́kọ́ àpáta tọ́kọ́ dé òun náà ń pè ní Jabalu Abi Kubais Maka ló wà Jabalu Abi Kubais ibẹ̀ wọ́n sin anabi Adama sí ẹgbẹ́ àpáta wọ́n sin Adama sí báyìí Jabalu Abi Kubais yẹn torí pé Abi Kubais padà kọ́lé síbẹ̀ sórí ẹ̀ ni wọ́n bí pè ní Jabalu Abi Kubais òun ni awwalu jabalin wudi'a fil ard òun la kọ́kọ́ òkè tí ọkọ dé ilẹ̀ o ti yé báwọn káwọn òkè mi ò tó máa wá dé báwo lòkè tí dé kọsẹ́ nìkan tó lè ròyìn wà fọlọ́ àmọ́ta abẹ́ ló ń bẹ̀ ni wípé bí òkè ti wá rí nì ó ní iṣẹ́ ńláńlá tó ń ṣe fọlọ́hún ó wúlò fún ọlọ́run ju àwọn èèyàn lọ àmọ́ ọlọ́run ọ̀pàápàá fálù àwọn èèyàn ju òkè lọ àkọ́kọ́ ń bẹ̀ tá a kọ́kọ́ mú lẹ́rìí gbogbo ẹ̀rí ọ̀hún náà alukur'ani náà ni wọ́n máa sọ fún wa afala yatadabbaruna alukur'ana am ala qulubin akfaluha bẹ́ẹ̀ bá ká alukur'ani tó o bá wòye tọ́lọ̀ ń bá fi màání rẹ̀ hàn ọ́ máa tún nǹkan mi tí etí ẹlòmíì ò sì fàyà tọ́lọ̀ ń bá bàá màání hàn àkọ́kọ́ ń bẹ̀ nípa alẹ́kàṣíyàtù ká ní ìbẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀dá tí ń bẹ láyé láwọn èèyàn yìí à ní bẹ̀rù ọlọ́run tó àpáta òun lọ bẹ̀rù ọlọ́run jù wá lọ sáà bẹ̀rù ọlọ́run ni à bẹ̀rù ẹ bá a bá kú òun bí yìí nísìnyí nǹkan tá a tún ṣe lẹ́yìn bá a bá kú òun yàrá ìbá jòkó tọ́lọ́run yìí bá a bá kú òun bí yìí tán a tún jòkó ti nǹkan mi bẹ́ẹ̀ lómi ọ̀bá jòkó tẹjọ́ ẹlẹ́jọ́ a sì jòkó ti kèéta a jòkó tọ̀rọ̀ ọlọ́rọ̀ a ṣe bẹ́ẹ̀ àpáta ọ̀wá ní nǹkan kan mi láyé tọ́lá lẹ́yìn ìbẹ̀rù ọlọ́run àyà tó sọ bẹ́ẹ̀ tọ́lọ́run fi ń báwo èèyàn wí wípé eré yín ò gbé dáadáa alukur'ani tá a gbé fẹ́yìí tẹ́ ẹ̀ mọ iyì rẹ̀ yìí law anzalna hadha alukur'an. hadha alukur'an ala jabalin. lara'aytahu khashi'an mutasaddian min khashyatillah. bá a bá sọ alukur'ani kalẹ̀ fún àpáta ala jabalin kìí ṣe pé báyà tá a bá sọ sérí rẹ̀ tá a bá sọ sérí ẹ̀kọ́ ẹlòmíràn ni ẹ bá gbá Kùránì tẹ ẹ bá gbé sérí àpáta yọkàn fọ ni kò lè fọ́ wọ́n gbé lọ́bẹ̀ wò irọ́ ni wọ́n bá gbá Kùránì sérí àpáta kò ní fọ́ ká yọ wà bó ti wà ní. ntọ́rọ̀ ń sọ mbẹ̀ wọn ni pé èyí tá a sọ fẹ́yìn tẹ́ ẹ̀ tún sérí ibú yìí tọ́ bá yẹ pé àpáta la bá fi Al-Kùránì wọn ránṣẹ́ sí tọ́gbọ́ wípé qala Allahu wọ́n àpáta ọlọ́run ní sọ fún ọ pé báyìí lára àìtà òkàṣíà látara pé ọlọ́run ló bá àpáta sọ̀rọ̀ àpáta ó sì máa gbọ̀n yóò sì fọ́ yóò fọ́ lẹ́ẹ̀kan náà látara ìbẹ̀rù ọlọ́run. ọlọ́run lápẹ̀júwe mo fi lélẹ̀ fún yín o mo fi bá yín wí ni
ṣe wá sí fún yín ní kẹ́ ẹ lè tají torí ní ti yóò pé eré àpáta pé jù yín lọ ọ̀kanu inú kásíà. ẹlẹ́ẹ̀kejì òun ni àmánà àpáta ní àmánà jù wá lọ ìjọ ọlọ́run fẹ́ ròyìn èyí wọn pé inna aradna al-amana ala samawati ọlọ́run láàárọ̀ àfi àmánà ránṣẹ́ sí sámà àfi àmánà ránṣẹ́ sí ilẹ̀ waljibal àtúwà lọ gbé àmánà bá òkè pé ìwọ òkè àmánà ọlọ́run rè tòkè wọn làwọn fẹ́ lò ń bẹ̀ ọlọ́run nífa àbẹ́yìn náà ayé àmìlà gbogbo wọn pátá wọn làwọn ò lè gbé nígbà wọn dọ́dọ̀ òkè náà ní òun ò tó gba àmánà ọlọ́run lágbára ju tó wọn gbà lọ wàhámàdà àlẹ ẹnzán ọmọ èèyàn wa ní ẹgbẹ́ wa wọn gbà àwọn ọlọ́run ò tí ì ní ọgbà tó fi ní ọlọ́run gbogbo àwọn tó ń fi ránṣẹ́ sí yìí ò ní wọn ò lè tọ́jú ẹ gbé wa ọlọ́run yìí tọ́jú rẹ̀. ọlọ́run lọ́mọ èèyàn padà wá jàǹbá àmánà ọ̀hún náà ni òkè àmánà tá a gbé fún ó lo àmánà pẹ̀lú wa ọlọ́run ò tó àmánà ọlọ́run gbà ó ti yé sẹ́ni pé wọ́n tún qualify jù wá lọ níbi ìbẹ̀rù ọlọ́run òkè ó jù wá lọ níbi àmánà ó jù wá lọ. ẹlẹ́ẹ̀kẹta òun ni kéèyàn ó bínú kó ó sọ̀rọ̀ sí ọlọ́run lọ́rọ̀ tí ò da kéèyàn ó sì gbèjà ọlọ́run ọ̀gbọ́n ká má pe ọlọ́run tó jẹ́ ara ẹ̀ gbè àwọn èèyàn lánàá yìí òkè lòun ọ̀gbà kọ́ lòun tó jẹ́ ara rẹ̀ gbè ọ̀gbọ́n ọlọ́run ní ìjọ tí wọ́n ń sọ pé òun bímọ táwọn kan ń sọ lẹ́nu ara wọn pé ìtàkùsà rahmanu walada ọlọ́run níjọ tí wọ́n ń sọ pé ọlọ́run wọn ni ọba tó bímọ ìjọ wọn ń wí bẹ́ẹ̀ àwọn èèyàn gbọ́njọ́ náà wọ́n bá lùkọ́ sí ní Allahu Akbar ọlọ́run bímọ wọ́n wá ń gbé káàkiri ara wọn àwọn yìí náà ni wọ́n sọ pé ọlọ́run bímọ àwọn yìí náà wọ́n tún gbé kékeré wọ́n mà lọ́lọ́run bímọ wọ́n mà lọ́lọ́run bímọ wọ́n mà lọ́lọ́run bímọ ẹni tọrọ yẹn kala ńjọ́ náà òun lòkè dáwọn àfàkéwu masala àtúbárú yàtàfà tọ́nà mímu ọlọ́run ní òkè àwọn òkè méjèèjì wọ́n bẹ̀ẹ́ lè jábọ́ níjọ́ náà tí wọ́n ń sọ bẹ́ẹ̀. wọ́n bá ń ṣàkólé àríbù. ilẹ̀ bẹ́ẹ̀ lè fọ́ níjọ́ náà wàtẹ̀kírù lè jì báàlù. òkè bẹ̀rẹ̀ sí ní dààmú pé ọba tó ní mi lẹ sọ̀rọ̀ sí báyìí ọlọ́run ọba mi lẹ ń parọ́ mọ́ báyìí ọlọ́run ọba mi lẹ ń bú báyìí lẹ ń ṣe báyìí torí pé wọ́n sọ kọ́ lọ́n bímọ ó sì gbèjẹ ọlọ́run gbà ara ta wọ́n bú ọlọ́run ara ọ̀tá wa alọ́lọ́run ṣe gbìjà ni ẹ wo qualification tí ọlọ́run fi qualify òkè ẹnu qualification rẹ̀ ẹ wá ju ohun lẹ́ẹ̀kẹ́ ń kálukú náà máa lọ lè wà Al-Qur'an náà lẹ́ẹ̀ ti wá o òun ni wípé ìsìbí tí à ń ṣe láàárọ̀ wàsífà lásìmí tààrọ̀ àti wàsífà tìrọ̀lẹ́ tí ẹ̀yin àgbàlagbà ń ṣe tá a bá yín bá àwálù ẹni wọn kọ́kọ́ ṣe lásìmí tààrọ̀ àti wàsífà rọ̀lẹ́ òkè ni èyí tó abẹ́yìn àgbàlagbà tẹ̀ ń ṣe o bẹ́ẹ̀ máa ṣe lásìmí láàárọ̀ wàsífà lẹ́yìn oṣù fíìmù àkọ́kọ́ ẹni ọkọ̀ ṣe fọ́lọ́hún òkè ni yóò ṣe tààrọ̀ wọ́n bá ṣe lásìmí tààrọ̀ yóò ṣe wàsífà ti ìrọ̀lẹ́ òun là wá lu ẹni tí ọkọ̀ọ̀kọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ máa lè wáyé Al-Qur'ani náà lẹ́ẹ̀ ti rí o bẹ́ẹ̀ bá ti rí ntẹ́ ẹ bá rí mbẹ́ ní sọ ọmọ tó rí wípé lágbájá wí báyìí ẹ lè wà. àwọn mẹ́rẹ̀ bá nàta lọ sọ̀rọ̀ láti wà láìpẹ́ wọ́n ti báàlì. fàbẹ́yìnà assignment nu ó kálukú ó lè wà. wàhámàlà lè ń sànù iná òǹkà náà zọlùmá. yóò ṣe tàárọ̀ yóò sì ṣe tìrọ̀lẹ́ báwo ni ti ń ṣe ìfẹ́rí kalẹ̀ fọlọ́hún láàárọ̀ yóò sì fẹ́rí kalẹ̀ fọlọ́hún tó bá di ìrọ̀lẹ́ ọ̀hán ní àsìkárù tí í ṣe fún ọlọ́hún àsìkárù ọ̀hún tí ó kè ń ṣe fọlọ́hún bí wọ́n náà bá wa ọlọ́hún jọ kàn Al-Qur'an náà lọ́wọ́ kìí ṣe àdìsí ẹnìkan o kìí sì ṣe ọ̀rọ̀ pé àwọn àfa kan wí inú Al-Qur'an ló ti rí ibi tí ó kè tí í ṣe tàárọ̀ yóò sì ṣe ti ìrọ̀lẹ́ ọwọ́ àṣẹ bẹ́ẹ̀ àwọn ọmọ èèyàn àwa bẹ̀rẹ̀ tàárọ̀ ṣíṣe àṣẹ tìrọ̀lẹ́ làwọn kan bá ní èyí tẹ́ ẹ ṣe ẹ̀tún wọn náà òkè tí wá ń ṣe óho kó tó di pé Al-Qur'an yìí gan wa ọwá dé wà máa sálíkà tóun ti bẹ́ẹ̀ ẹ wá wọn bí ọ̀rọ̀ òkè padà parí sí ọlọ́run ní tòun ti bó ti ṣe fún mi tó nì ibi tí parí ọ̀rọ̀ rẹ̀ sí rèé ẹ̀yin àlùmọ́ tànàbì tẹ̀ satisfy èmi ọlọ́run tó ìwò tànàbì máa yín la ènìjọ́rọ̀ ti yán dà bẹ́ẹ̀. ويسألونك عن الجبال
ọlọ́run ní wa ànábì wọn wá bí ọ léèrè pé adúrúbókè ti satisfy ọlọ́run tó yìí ibo lọ́rọ̀ rẹ̀ ó padà já sí. ànábì farabalẹ̀ fàkúl kéwu àfa àwọn yẹn ti ń béèrè rẹ pé àwọn òrí kọ́ sí wọn wọlá tó rí yìí kéwu. ọlọ́run ní wa ànábì sọ fún wọn pé yẹn sífù ha rọ́bì nasifa èmi ọlọ́run kù dànù ẹ̀ka kù dànù ni ìdíje parí ẹ̀ fàyàbárò akọ́ àǹsọ̀fọ́fà ọlọ́run ní ń sọ ọ́ di ìlẹ́wù rẹ̀ tó di sọ̀fọ́fà ẹ̀ ní kọ̀ǹtọ̀ ń bẹ̀ yín ṣe bí títì ní kan lẹ́wù rẹ̀ lọ́bẹ̀ ni kò ní sí gálọ́ọ̀bù kò ní sí nǹkan kan bẹ̀ ọlọ́run níbi tọ́rọ òkè ó padà parí sínú gbogbo ìbádà tó ṣe fọ́rùn ó padà parí síbi pé ọlọ́run padà lẹ́wù ẹ̀ náà ni ó wá sà nínú àwọn èèyàn wípé ẹ̀yin kan wà lè Jánnà ó sì lẹ́yìn kan wọ iná inna hadha la huwal fadlul kabir máa bí bọ́lọ̀hún ti ń ròyìn wánú alukur'an ẹ wo ròyìn òkè ẹ wo bí tọrọ ẹ já sí ẹ wá wo ìròyìn àwọn èèyàn náà alukur'an ọ̀nà 12 lọ́lọ́hún ti rojọ́ wa orúkọ 12 lọ́lọ́hún fi kọlifáyì wa méjèèjì lọ́hún ṣe ń bẹ lára wa tòun ti bẹ́ẹ̀ olúwa sì ń tún sànù wa. sáré wa ka 12 kíá. innal insana li rabbihi lakanut. ẹ̀wọ̀n kan ọlọ́run lọ́wọ́ ẹ̀yàn ọmọ èèyàn lakanudu ni yín o aláìmoore ni abáramóore jẹ ni yín o. innal insana la yatgha. ọlọ́run lẹ́yìn ọmọ èèyàn erin ti yí o. innal insana la zalumun kaffar. ọlọ́run lẹ́yìn èèyàn alábòsí ni aláìmoore ni yín o. wa kana al-insanu ajulan. ọlọ́run lẹ́yìn ọmọ èèyàn dúró sí kùmí ọlọ́run ń sáré kọjá mi. wa kana al-insanu kafura. ọlọ́run lẹ́yìn ọmọ ènìyàn kàfúrù tuntun ní túmọ̀ mùbálágà ó tiẹ̀ ó pè wá kàfà mùbálágà náà ni ó tún pè kàfúrù mùbálágà náà ni àbáwọ̀ àgbàrá wọn máa jẹ́rìí sí eléyàn. wa kana al-insanu qatura. ẹ tó wọn nǹkan. wa kana al-insanu akthara shay'in jadala. ọlọ́run ní ọmọ èèyàn àkìsára shay'in jadala gbogbo jọba bá ti sọ̀rọ̀ wọ́n sọ máa hági wà náà ni wọ́n máa bá wa jiyàn náà ni bàbá sọ̀rọ̀ kan ó jiyàn bá a sọ̀rọ̀ kan wà tó ní òrí bẹ́ẹ̀ bí mo wí báyìí ọlọ́run àwọn tó ní òrí bẹ́ẹ̀ ọlọ́run ní báwọn èèyàn ti ṣe. innal insana lakafur. ọlọ́run lẹ́yìn ọmọ èèyàn múre mi ọlọ́run má. innal insana kafur. ẹ ò bá ti ń dákọ̀ kàfúrú nìṣó. innal insana lakafur. ẹ wò gan kàfúrú yẹn ní bí ọlọ́run nújú o ẹni báyìí ní sìn ẹ ò bí ti ń kọlu báyìí wa. ọlọ́run la dá wọn mi ènìyàn nídà wọ̀bìà ní bóore bá dé ẹ̀dẹ̀ ìmọ̀lẹ́ bá burú bá dé ẹ̀ fi gbé ta. innal insana lafi khusr. ọlọ́run lẹ́yìn ọmọ èèyàn láfi khusr inú òbúlẹ̀ máa wà. wa qalilun min ibadiya shakur. ẹ wo bí ọlọ́run wá parí ẹ̀ yìí ọlọ́run ní gbogbo ohun tí mo ṣe fún yín tó náà díẹ̀ nù yín náà lọ́ọ́ ráyè dúpẹ́ orí mi ọlọ́run wà máa bọ́lọ́run ti qualification tó fi qualify yọ ayọ̀dá bẹ́ẹ̀ sì ni ọlọ́run ò jẹ̀bi wà bá a ti rí lé qualify wa ẹ̀wọ̀n tó fi qualify yọ òkè tòun ti bẹ́ẹ̀ yọ padà ku òkè dànù ni ọwọ́ atọ́jú ilé méjì kalẹ̀ bá wa báwo la àti wá ní délé ẹlẹ́ẹ̀kejì ni tó fi já pélé àkọ́kọ́ òun ni akọ́dé náà oníkálukú wọn máa fòye gbé bẹ́ẹ̀ bí bá ti wí wọn máa pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ní bẹ́ẹ̀ yà yín oníkálukú ọ yíya fọ́tò rẹ̀ sínú làákàyè rẹ̀ wípé ìjà satisfy ọlọ́run ó sì fún wọn qualification àwọn tó satisfy ọlọ́run àwọn ni ò fún qualification yìí àwa gbọ́dọ̀ jẹ́ kí ìbáàdà kọ́bọ́ lọ́wọ́ wa torí pé bí tá a padà fàbọ̀ sí immal janna awin nar